Ẹ ǹlẹ́ ń bẹ̀ ọ́, orúkọ mi ni Wuraola. Lónìí, wọ́n máa ṣàlàyé ní ráńpẹ́ nípa ìmọ̀ sáyẹ́ǹsì data tó máa ń pè ní data science. Nǹkan tí mo lè fi ṣàlàyé data tó súnmọ́ wa jù ni àkíyèsí. Àwọn ọ̀nà tá a fi ń kíyèsí nǹkan ó pọ̀ gan. Ó lè jẹ́ ntẹ́nìkan sọ, ó lè jẹ́ nǹkan tá a sọ, ó lè jẹ́ ìtàn kọ́ọ́lẹ̀, ó lè jẹ́ ìta fetí gbọ́, ó lè jọmọ́ ìṣirò, ó lè jọmọ́ ọ̀rọ̀ lásán. Ṣùgbọ́n oríṣiríṣi ọ̀nà la fi ń ṣàkíyèsí. Kásì tó lọ jìnnà, mo fẹ́ ká mọ̀ pé ó ti pẹ́ ta ti ń ṣàkíyèsí. Àwọn tó bá jẹ́ bóyá àgbẹ̀, wọ́n lè ní tọ̀. Ìgbà tá máa ń gbin kinní ni, irú nǹkan tó máa ń wù ládùúgbò wa ni, irú oúnjẹ yìí, ìdí tá fi ń jẹ rèé. Torí pé àwọn èèyàn ti ṣàkíyèsí oríṣiríṣi. Kódà wọ́n lè ní èèwọ̀ lóúnjẹ yìí fún bóyá ọmọ kan nínú ẹbí kan tàbí gbogbo ẹbí wọn. Àkíyèsí bóyá nǹkan tó ti ṣẹlẹ̀ rí ni. Kí wá ni ariwo tó gbajúgbajà nípa data science yìí tó bá yẹ pé a ti ń ṣàkíyèsí tẹ́lẹ̀ náà? Bí ababa ní ká wò ó bóyá láti bọ́n ṣe ń ṣe nígbàlódé, data science yìí àkópọ̀ oríṣiríṣi nǹkan díẹ̀díẹ̀ ni. Ìmọ̀ computer science díẹ̀, ìmọ̀ statistics díẹ̀, ìmọ̀ machine learning, ìkẹ́kọ̀ọ́ ẹ̀rọ díẹ̀. Wọ́n rọ́dọ́gbọ́n pa gbogbo ẹ̀ papọ̀ sójú kan láti fi wá ìmọ̀ data. Kí ló sì dé tí gbogbo ayé fi ń wá nǹkan tó jọ mọ́ ìmọ̀ data tí mò ń sọ yìí? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ayé ti yí padà. Bá a ṣe ń lo data, irú ní tẹ́lẹ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa kì í ṣe pé àròjọ kan lọ títí. Nísìnyí àwòrán wa kún bẹ́ẹ̀, ọ̀rọ̀ tá à ń sọ kún bẹ́ẹ̀, ó ti wà nínú nǹkan tá à ń ṣe. Bẹ́ẹ̀ gbé ìbò, bẹ́ẹ̀ gbé ìbò, bẹ́ẹ̀ bá ṣe ń lo gbogbo àwọn kinní, ẹ̀yin náà ẹ̀ ń fi kún oríṣiríṣi àwọn àkíyèsí ni. Àwọn ibi iṣẹ́ àtàwọn èèyàn tó bá sì lè tètè fojú ṣùnùkùn wo àwọn bóyá àwọn data tán bá kó jọ, tán lè tètè wo nǹkan tó ń ṣẹlẹ̀ torí nǹkan máa ń jọra wọn. Bí wọ́n ṣe máa ń sọ tó pé tọ̀ kò sẹ́ni tó mọ̀la, òótọ́ ni, kò sẹ́ni tó mọ̀la. Ṣùgbọ́n ẹṣin iwájú ní tẹ̀yìn náà ń wò sáré. Data náà máa ń ṣe bẹ́ẹ̀. Irú nísìn wọ́n máa ń lo data science láti fi lè wo pé tọ̀ bá bá fẹ́ ni lówó ṣé yóò dá padà. Àwọn nǹkan tó máa ń wò ni pé tọ̀ ó ti gbowó kékeré rí, ó dá padà. Ṣé mọ̀ pé àwọn náà máa ń dọ́gbọ́n ṣe ládùúgbò wọn ti mẹ́nìkan tó yẹ pé tọ̀ ẹ má tajà fún wọn, kò ní dá padà. Àwọn nǹkan sì wà, wọ́n máa ń gbìyànjú àti dá padà. Ó lè má ṣe ń gbogbo ìgbà, ṣùgbọ́n àkíyèsí ó ṣẹ. So bẹ́ẹ̀ yẹn bá ṣe ń fi bóyá ojú kan wò, nǹkan tí ìmọ̀ ẹ̀rọ kọ̀m̀pútà tó ti jẹ́ kó rọrùn sí àti àwọn ìṣirò tó jọ mọ́ data science ni pé a wo oríṣiríṣi nǹkan, a pàápọ̀ láti lè fi jẹ́ káwọn èèyàn kan sọ nǹkan tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn. Ẹ jẹ́ n sọ̀tàn kékeré kan fún yín. Ìgbà kan wà tí àwọn ṣọ́ọ̀bù tó ń tajà ní ìtàn kan tó jọ mọ́ data science dáadáa ni. Wọ́n rí pé tọ̀ àwọn tó bá wá ra bóyá àwọn bàbá tán bá ní kán lọ ra ìdèdí ọmọ napi ní àwọn store, pé wọ́n máa ń dọ́gbọ́n ra ọtí díẹ̀ mọ́. Ṣé mọ̀ pé ìdèdí ọmọ kò jọ ọtí, bọ̀ torí pé wọ́n wo oríṣiríṣi àwọn tó ti rajà rí, wọ́n wo èyí tó pọ̀ gan. Wọ́n rí pé there's an association wà láàrin wọn. So nǹkan tí wọ́n ṣe ni pé wọ́n máa ń ṣe dọ́gbọ́n to ìdèdí ọmọ, wọ́n á dọ́gbọ́n tọ́tí díẹ̀ mọ́ lẹ́gbẹ̀ẹ́. Bẹ́ẹ̀ bá ń jáde láwọn ilé ìtajà ńláńlá ń gbà míì náà, yàtọ̀ sí pé wọn ò fẹ́ káwọn èèyàn já wọn lólè. Ẹ rí pé àwọn nǹkan tó dùn yínmiyínmi, wọ́n á tò sọ́wọ́ sàlẹ̀ tọwọ́ ọmọ yín tí ó tètè ka tí ó fi ní tọ̀ ẹ ra kinní yìí fún mi. Àwọn nǹkan tó máa ń fi àwọn àkíyèsí ṣe, mo kàn ní kí n fún wa ní àwọn àfiwé kọ̀ọ̀kan ni. Àwọn iṣẹ́ tó jọ mọ́ àkíyèsí pọ̀ gan. Àwọn kan wọ́n máa ń àwọn olùyanjú data, wọ́n máa ń pè wọ́n data analyst. Bóyá àwọn ń kọ kóòdì púpọ̀. Àwọn kan wọ́n máa ń jẹ́ kó gún régé, bó bá ṣe ń tẹ̀ ó máa mọ bó ṣe sún mọ́ra wọn, yóò máa yàwòrán díẹ̀díẹ̀ mọ́. Àwọn yẹn ń ṣe data visualization. So oríṣiríṣi iṣẹ́ ló jọ mọ́. So lónìí mo ṣàlàyé data science fún wa. Mo jẹ́ kó yé wa pé tọ̀ kì í ṣe pé bẹ́ẹ̀ náà làwa náà jìnnà àti ń ṣe tipẹ́. Ìmọ̀ ẹ̀rọ kọ̀m̀pútà kan tún jẹ́ kó yàtọ̀ sí láti lè ṣe dáadáa. Orúkọ mi ni Wuraola.
mo máa ń gbìyànjú àti ṣàlàyé àwọn nǹkan ó lè rújú díẹ̀ fún wa